bàbá wa lọ́wọ́ ọba lọ́run tó ní gbogbo akọ́ta ọlọ́mọba pẹ̀lú bàbá ọlọ́mọba fìlọ́rin láyà balẹ̀ fún bàbá bá fi bàbá láyà balẹ̀ fún lọ́rin la ilaha illallah. afáyọ̀ islam ó yẹ ká dúpẹ́ lénìí púpọ̀ ṣé gbogbo ògbà ní kẹ́dẹ̀ ọmọ dúpẹ́ àmọ́ àwa dúta àárọ̀ yìí torí bọ́lọ́run ṣoore fún lọ́rin ṣé bọ́lọ́run bá ṣoore ká sọ kò di tiwa lọ́wọ́ kò di tẹnì kankan lọ́wọ́. wọ́n náà sì kẹ́kọ̀ọ́ lára bẹ́ẹ̀. àbí gbogbo tọ́pẹ́ sẹ́fẹ́ nìkan bá a dúpẹ́ fọlọ́run tiẹ̀ náà mú. ọlọ́run àwa bí ọ ni ìwọ tó ṣe yìí ni ó tún kùn lẹ́gbìn àrà tí ọlọ́run tó fi ń ta kálukú lọ́rẹ̀ gbogbo wa náà dọwọ́ rẹ̀ tó ta wá lọ́rẹ̀ pé ètò ti ta wá lọ́rẹ̀ èyí tó ti ta wá lọ́rẹ̀ má jẹ́ ọ bàjẹ́. adúpẹ́ rẹ o. afẹ́yọ̀ islam àkọ́kọ́ ló kọ bẹ́ẹ̀ dá bá ló kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí èsì pé kún o tó dákọ̀ ni létí èèyàn mẹ́wàá tí a pé àmì tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sátà lóhùn náà àmì tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n padà wá pátì. wọ́n wà pátì àmọ́ ẹ̀ mọ́lágbájá kọ́dọ̀ ọkọjá yàn yín lánàá irú ọkọ ni kéèyàn wá lọ fún ìgbésí ayé rẹ̀ jọ ti alábàáhùn tortoise ìjàpá ẹ wo ìjàpá bọ́ba ti gbọ́ kẹ́rẹ́ gbogbo ntọ́lọ́hún bùn yanyan yóò sì kó sínú gbáhùn yóò sì dé nǹkan mọ́lẹ̀ tí pọ́n ọlọ́run bò láṣìírí síbẹ̀ gbogbo ẹni ọlọ́run bá gùn lóko tọ́lọ́run bò ní kankan má ṣe fáàrí púpọ̀ dákun torí pé kèé dalẹ̀ ọlọ́run abẹ́ọ́ ni èyí tó ṣe fún wa ńlọrin yìí lọ́rin àfáàgbà ọlọ́run mọ́sá wọlé Qur'anul Azim dákun ọlọ́run mọ́jọ́ bàjẹ́ má lọ́wọ́ má sì fi sọ lóko bú má fi sọ lọ́rin lóko bú ọlọ́run má ṣàmọ̀nà àfá la ilaha illallah ọlọ́run wọlé abínú wa ti rí tóun gan òrí tẹ́yìn tẹ́ ń gbọ́ òrí tó dénú wa bí ò dénú wa ọlọ́run wọlé àṣírí nìpóhùn lórí pé ó dénú wọn bí wọ́n ti ń ṣàdúrà yìí mọ́sà sí orí fẹ́ni kọ̀ọ̀kan wa àtẹ̀ntọ́ bàbá wa sáámi ńlé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ńlé akínyìn ìyá wa lókè lè rú alájà wa oníye pọ̀ ìyá wa ìyá Bukhari akínyìn púpọ̀ ìyá wa nídìí sin akínyìn púpọ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà ìyá wa ńlé aláyé gbogbo yín la kí o ìyá wa ìyá ilé kan lè kútu gbogbo yín la kí ẹ̀kú náà ọlọ́run ọba dúró tì yín la ilaha illallah àti gbogbo olólùfẹ́ ètò Ashabul Janna humul faizuna ní Diamond 88.7 FM tá a wà yìí akínyìn bàbá ti rí rẹ ní pẹ́ẹ́kọ́ àti làákìrẹ́ ẹni ẹ má bínú ètò pọ̀ à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ ni gbogbo ọjọ́ tẹ̀ fi gbọ́ wa hàn àmọ́ kan wá balẹ̀ pé àfàwẹ́ wàsílámù bẹ́ńlẹ̀ ọkà ó sì so ọjọ́ mi wọ́ balẹ̀ làwọn náà fi lọ ọlọ́run o abẹ́ọ́ ni gbogbo gbà tí kálukú ń bá ń lọ tí ń bá ń bọ̀ ọlọ́run o já máa lọ pẹ̀lú àánú rẹ̀ já máa bọ̀ pẹ̀lú àánú rẹ̀ abẹ́ wàsílámù afẹ́ bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí. ọ̀dọ́ rẹ̀ náà ni. fatuwatuna al-yawma tadullu ala ash-shabab ọ̀rọ̀ wa lónìí wọ́n máa dá lórí àwọn ọ̀dọ́ ayiwa shababu ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun ẹ listing lẹ́mù anna shababa jawharun ẹ lọ́ mọ̀ pé ìgbà èwe tẹ̀ ń lo ìwé lọ́wọ́ ni ìwé gan tẹ̀ ń jẹ́ lọ́wọ́ ni youth ni wà gbogbo ẹ̀ wọ́n ni góòlù mọ̀ ni ẹ má jẹ́ góòlù ọ̀sọ̀nù wa shababu tufaha afẹ́ islam ọ̀dọ́ tá à ń jẹ́ lónìí tá à ń jẹ́ lọ́wọ́ èmi rẹ̀ ń pé ọ̀dọ́ ni wọ́n ọ̀dà bí èso hapu ni ẹ wo tó bá gbé àpò kalẹ̀ báyìí tó bá jẹ́ ètò neat yóò sì máa wù yín láì tí bùjẹ yóò sì máa bó ti rí nù. wa shababu naw'un min al-junun ọ̀kan tó nà. àsìkò ìwé tẹ́ ẹ wà tẹ́ ẹ ń gbé ṣe àwọn àtùkọ̀ àwa yóò ń gbé àwa yìí tirẹ̀ o ìran kan ní nínú wèrè ọmọ sí nǹkan ntí ọ̀dà ni bá ó sì mọ kakun tọ́ da nígbà tí ọmọkùnrin lu etí márùn ó tún wá lu imú lọ́nà méjèèjì báyìí ó tún wá lu abẹ́ ètè ṣé bọ́bá mọ̀ ni àsìkò ọ̀dọ́ ló lòun wà. ẹran gan ò nígbà kí wọ́n lù ú létí. ẹran gan ò nígbà kí wọ́n lù ú létí. fúláṣí wọn gbà ká tó wá pè wọ èèyàn àmásìkò ọ̀dọ́ tẹ wà tó o múnú eré rẹ tó omútọ̀tún blue omútòsí white omútàárín purple ó tún wá mú tirun gbọ̀n ó ṣe ní double gbogbo wọn ni bí wèrè náà ni náà ó mẹ́lẹ̀ jù náà ni kò ní mọ̀ pé tí ọ̀dà ni afẹ́ wa islam. àwọn kankan àwọn tó ń lọ pé iye báyìí lọ títún lè mú wọn abẹ́ ti. lẹ́ anájú ọ̀hálẹ́ mina shabab torí pé ọ̀pọ̀ nú àwọn aláìmọ̀kan nú àwọn ọ̀dọ́ yazununa annal khayra fi zumratul gawga ọ̀pọ̀lọpọ̀ nú wọn ní tí wọ́n ń rò nú àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń rò ní pé orí wà bí kéèyàn máa ṣe tọ́gì yìí o ẹ̀ wo tá a gbà lọ́wọ́ ọ̀gá ni ẹ̀ wo tí sàmánù kó fáwa nìkan ni wọ́n rò pé orí wà ń bẹ̀ ni bí wọ́n ti kó fún yín àwọn ọmọ tí wọ́n dà tí wọ́n ṣáájú. èkejì àwọn wèrè tanásánà wèrè tó sì ń wò tó ló lọ́wọ́ òun náà àti bọ̀tán rẹ̀ wọ́n náà wo ṣe rí ọlọ́wọ́n tanásánà ọlọ́wọ́n kan wèrè làwọn náà ṣe wọ́n fi léwó àwọn tí ò lẹ́bí ọlọ́wọ́n kan bẹ ó jáde sí owó àwọn tí ò níran
nígbà náà nígbà tí risky nígbà tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin ní owó tó ní ní ẹ̀wọlé tó kọ́ ní ẹ̀wọ́ ọkọ̀ tí ń gùn ní ìwọ náà bọ́ lọ ṣe. ọ̀kan nígbà tó ń kọrin rí òun ò lówó àgbà tó ń kọrin nígbà tó ń bẹ̀rẹ̀ orin wèrè láwọn yẹn wá ń ná òun lówó sẹ́yìn lọ wá ń wò. nígbà tí yẹn wá bọ́ sórí jẹ́ máa ń gbé wàhálà ọlọ́mọ wọn tún já sàgbà kó èyí tó bá dábọ̀ Nàìjíríà yìí nísìn ṣe é abọ́ ń bẹ̀ báyìí àfikọ́ ló wọn sànù wa wà á mẹ́ man kanat lahu aqlun mawfurun àmẹ́ntọ́lọ́ bá bùn láàkàyè ní láàkàyè tí ń function àfáà ìwà Islam yatafakkar anil gadi ẹnití láàkàyè tí ẹ bá ń function yóò mọ̀ wá ronú ọ̀la àwọn ọmọ wẹ̀yìn wò àfáà ìwà Islam yóò mọ̀ ronú ọ̀la. ya layta shababa ya'udu yawman ó gún bẹ́ẹ̀ njọ́ kan. fayukhbiru bima fa'ala al-mashibu. kọ̀parí ìrẹ̀ wọ́n náà wọ́n bá fi tó ṣe ń gbà tí irun rẹ̀ dúdú hàn ọ́ gbogbo orí dèdè tó ṣe òun náà ti rántí òun náà máa rántí ìwọ náà máa rántí gbogbo kọlẹ̀ hàn wá la ilaha illallah abẹ́ wàsílám wọn wo bọ̀ kò ní abẹ́ wàsílám wa yanzur ma yatazawwad li gadin èyí tó nílẹ̀ akáyì nínú ọ̀dọ́ yóò máa rò àwọn kan wọ́n jẹ mínísítà yìí èmi náà fẹ́ jẹ mínísítà yóò wá kọjú sí ìwé rẹ̀ ebi àwọn kan làáfà yìí àwọn kan wọ́n jẹ sífì mọ́mú lábújá yìí èmi náà múra sí kéwù tèmi náà yóò wá múra sí kéwù. bọ́ wà ń kéèké yọmọ àwọ̀ pé bó ní ṣe lu àgbàfà ní ṣe lò ó torí ìpadà tó dá àgbàfà. àfẹ́ wàsílám yóò máa rò gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ dọ̀ ládùúgbò kọ̀ọ̀kan ẹnu ilé kọ̀ọ̀kan. ìbánidọ́mọ lọ́dọ̀ àti ọ̀dọ́ lòun náà tẹ́lẹ̀. ọ̀dọ́ ni ó dàgbà nísìnyí. ó ti dàgbà báyìí. ó ti dépò àgbà báyìí. ó ti dépò àgbà yẹnyẹn báyìí. sẹ̀ríà ní hó lágbárí. tí ń hó gidi. eré ìbánidọ́mọ ọlọ́mọdé ọ̀dà rú o. ẹ mọ̀ so. àmì o afáyé wàsílám. naam. wa yanzuru ma yatazawwad li gadin yóò mọ̀ wá o kí ló ń pèsè kalẹ̀ fọ́la fa nafsu wahidun ẹyọ kan lẹ̀mí ẹ̀yin ọ̀dọ́ ọ̀kan ṣoṣo lẹ̀mí. má gun masini ọmọ ajáwọ́. kọ́ wa jáwọ́ kókó ń ṣe ráídà ẹyọ kan lẹ̀mí kọ́ láàṣọ pọ̀ mọ́ ẹyọ kan lẹ̀mí la tal'ab ma'ahu ọ̀fẹ́ mi rẹ̀ ṣeré o. wọ́n fi ta káàdì fa. wallahu wahidun ẹyọ kan ṣoṣo lọ́lọ́run kò pé méjì ọ̀kan làwọn. ẹyọ kan ní ọlọ́run ntun wọn juwe ara rẹ̀ bí ti ń jẹ́ yọ kan lára gbogbo nǹkan ọmọ ìyá mi la tal'ab ma'ahu wọ́n fọlọ́run ṣeré o fa'rid nafsaka ila hayatin tayyiba sẹ́rí ẹ̀mí rẹ lọ bí ìsẹ̀mí tó mọ́kàn gátó dáa ọmọ tí wọ́n fọlá rẹ̀ bẹ lọ́hùn ò bá ń dún mọ̀kànlá ń pariwo ní wá sí ìdá à ń darí àìsàn bọ̀jọ̀ kan àìsàn alẹ́ dàgbọ́ bí ẹgbẹ́ mẹ́ta àbọ̀ ìtẹ́ ti máa jẹ mọ́sá nǹkan wa ń wọlé bọ̀ ó sì gbé láńtà kalẹ̀ ìwọ̀n àrùn oko lóru ọwọ́ bọ́ra nínú òtútù olúwa o òun ọmọ nǹkan ti dé nǹkan ti dé ìwọ̀n àrùn oko mo ní kí ló ti lé wọn dáa ọ ní alájẹ jẹ àlọ. àwọn àlejò ló ti ń bá roko báwọn. afẹ́ wàsílám sẹ́rí ẹ̀mí rẹ̀ padà síbi ìsẹ̀mí tó da ọmọ ìyá mi mọ́ mú kú mu mọ́ dákun bẹ́ẹ̀ lọ́hùn síra rẹ̀ ògógóró lásùbà àjàmú lásùbà gbogbo tẹ́yìn bá ń wọ aṣọ òtútù òun àbọ̀ àyàlẹ̀. àní mi mọ òtútù ó lè mọ. àní because mo ti ha yìí má ha yìí má dákun ó lè mọ lò díẹ̀. lò díẹ̀ dákun. èèyàn lò. la khayra fil fasadi illa al maut. gbogbo tí jẹ́ bàjẹ́ kò sóore kan bẹ́ẹ̀ ikú ni. gbogbo ọmọ sínú wa lọ wo sàlẹ́sàlẹ́ yìí. wala khayra fi khulqi su'i kò sì sóore bí ìwà bú illa al-la'n illa al-la'n wọn abú wọn ni ó ìlérí ibú ọmọ yìí ni ó tún balẹ̀ jẹ́ ó dé ṣe yìí wọn sépele wọn yẹn tún wá dáabú wọn á ní dáabú wọn kò ní dáabú wọn àtàwọn ilé wọn. àwọn tó bí ilé yìí wọn ò ní ṣe rí rẹ. àwọn èèyàn rẹ ti sọ̀sọ̀ láti ọdún la ilaha illallah tó kó tiẹ̀ báwọn bàbá rẹ. àfẹ́ wàsílám dákun ọmọ ìyá mi ọ̀dọ́ mọ́ sàbùrú mọ́ dákun mọ́ dàdúgbò rú mọ́ kò pé ni kò pé dákun àwọn ọmọ ló ń bí kalẹ̀ wọ́n mọ júwe rẹ lára àwọn ọmọ rẹ. ilé àwọn yòókù yín dá tí wọ́n kọ́. àfẹ́ wàsílám wọ́n mọ júwe rẹ̀ lára àwọn ọmọ tó bí àwọn eléré ibú wọn lọ ni eléré ibú ni láti má bàjá o ṣé wọ́n gọ̀ mí dákun máa lọ o ṣe máa lọ́tì ẹ̀jẹ̀ wọn ò torí ọlọ́mọ wíwá eléré ibú ń bá bẹ́ẹ̀ olùsí ọlọ́run wala khayra fi shurbil muhdarati illa zala al-aql gbogbo ta ni ẹ mọ́ mú mọ́ ni kò sóore kan bẹ́ẹ̀ tayọ pé yọ balẹ̀ aka ìjẹ ni làákà ìrì ọ̀sán bọ́ bá ti san ọ parí. èèyàn gidi bí tọ́lẹ̀tì bá ti rùn jù kò ní lè tọ́lẹ̀tì ńbẹ̀ àmọ́ èèyàn bú yóò tó wá kẹ́lu sí ká sálángá àtọ́fà. wọ́n tún lọ fa sálángá afáyọ̀ wàsílám gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́wọ́n sàmọ̀nà wa yóò tọ́ wa sọ́nà. fa alaykum
bita'dibi nufusikum ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀kọ́ ẹ̀mí yín lẹ́kọ̀ọ́. ọ̀nà pẹ̀lú àwọn wá sí àgbẹ̀ yín náà sọ̀dọ̀ rí fa àwọn náà lu ọ̀dọ́ rí fa àwọn baba alájàgbà wọ́n sí ọ̀dọ́ baba alágége ńkọ́ wọ́n lu ọ̀dọ́ baba alágbàjì ńkọ́ ẹ wá wo ẹ̀yìn wọn lónìí agbárígidò mọ́ ńkọ́ àwọn náà lu ọ̀dọ́ gbogbo àwọn àfa ẹ̀ tá à ń fọlá àwọn bẹ́ẹ̀ lọ́hùn yìí wọ́n sí ọ̀dọ́ èyí tèmi máa wò nù ẹ̀ tẹ́gbọ́n tẹ́ àwọn náà sọ̀dọ̀ rí wọ́n lu ọ̀dọ́ bíi tiwa wọn ò ṣe déédéé ní wọn ò lálà sí ọ̀dọ́ wọn rárá wọn ò bà ọ̀dọ́ wọn jẹ́ àgbà wọn wá wúyàn àgbà wọn làwọn fi wọn gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run wúyàn ẹ̀rọ ayé báyìí àwọn fi wọn gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run afẹ́wà Islam naam ṣe rí ìgbà ọ̀dọ́ ọ̀dàkẹ́dẹ̀ òfura púpọ̀ ọ̀dàkẹ́dẹ̀ òfura kọ́mi ìrẹ̀lẹ̀ kọ́ bẹ́ẹ̀ hazi la àṣìyá pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. kọ́dà tó da máa jẹ́ níwọ̀n. awwaluha àkọ́kọ́ tó fi kẹ́mi ìrẹ̀lẹ̀ kọ́ qala Abdullahi bin Mas'ud Abdullahi bin Mas'ud ọlọ́mọ wàlá àlùbáríkà rẹ̀ òun ló wí báyìí ó ní iza ra'a shababa lẹ́yìn àwọn táwọn tó sì ń jásí àwọn àwọn ajánásì lẹ́yìn àwọn Abdullahi bin Mas'ud àtò sẹ́yìn yẹn ni bí n bá ń fa ní àwọn náà máa fa lóhùn èkó ẹsẹ̀ wọn ẹ̀sẹ̀ abẹ́ tèmi náà nìyẹn. afa ìwà Islam iza ra'a shababa yatlubuna al-ilm tẹ́ ẹ bá rí ọ̀dọ́ tí ń wá mímọ́ kí ó kó lọ́dọ̀ afẹ́ ìwà Islam ó tún lọ́dọ̀ afẹ́ wa Abubakar oníyàn ó kó mbẹ́ ọ̀dọ̀ Dr. Abdulrasheed Tamadu kí ló ń wá kí ó ní tíra makama ìlàfà ìwà Islam ń kọ́ mi kínní náà ni afẹ́ Dr. Abdulrasheed Tamadu ń kọ́ mi kínní náà ni afẹ́ wa oníyàn ń kọ́ mi ẹ̀rí tí ń wá mímọ́ kí báwọn ho kúl wá sọ báyìí ọ wá sọ báyìí fún wọn marhaban ó ṣe wọn mọ́ rí ó ṣe wọn mọ́ dáadáa ọlọ́run ó ṣe ọ bó ti fẹ́ kọ́di sọ́wọ́rọ́ lọ́wọ́ hayataka ọlọ́run ti yàwòrán rẹ̀ wa bi khutuwatika ẹsẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan tó ń gbé tó fi ń lọlé ẹni kọ̀ọ̀kan àwọn afá tó ń lọ ní ọlọ́run ti ṣe yakunu aliman ọ̀padà wa dún mímọ́ ọ̀dà fa afáàní ẹlẹ́ẹ̀kejì tó máa fi nu ẹ̀mí rẹ̀ nígbà tí yẹn nú yẹn lóúnjẹ. àjẹpẹ́ ìlọ̀dọ́lé wọn máa kọ́ ọ́n dáadáa lẹ́fún. la ta'man min makrillah àìfọkànbalẹ̀ sọ́lọ́run ọmọ abẹ́ ni torí gbogbo nǹkan lára lọ́dọ̀ tiẹ̀ kí lọ́kàn ọlọ́run ìgbà ọlọ́run gbọ́dọ̀ ṣe táǹsọ̀ bá ń fún ọ ọmọ abẹ́ ni ọmọ abẹ́ bíbẹ̀ ni wakun ala husni niyya àmọ́ tó lè jáyé rí ọ́ dáa jù láyé ọmọ ìyá mi lọ́ọ́ láníyàn rí bọ́ọ̀bá rí tẹ ní ọ́ dáa fọlá rẹ̀ bẹ́ lọ́wọ́ bọ́ọ̀bá rí ni ó yẹ ìwọ náà dùnú sí bọ́ọ̀bá rẹ̀ yẹ lọ́hùn sóore fún tó gbé ga bó ti gbé ògbà dó màgá yìí. na bẹ́ẹ̀ bá di àní. ọ wá yọ ọba dúpẹ́ ọjànú rẹ̀ ó dùn sí. afẹ́yà wàsílám lọ́ọ́ láníyàn rí ìwọ tó ń gbé ètò asahabul janna láàárọ̀ yìí. la'anna khayran nas torí pé ẹni ó lóore jù nínú èèyàn láyé tó gbé èèyàn sàn ni man yanfa'u an-nas wọn lè ti ń sàwọn èèyàn láǹfààní ẹwà àwọn afá wa wọn ti sọ kálukú dé èèyàn wa sharru an-nas man yadurru an-nas èèyàn bójú nínú èèyàn láyé wọn lè ti máa ń níyàn la máa ń ní ọmọ nìkejì rẹ la athalith ẹlẹ́kẹta tó máa fi bó ẹ̀mí rẹ. إذا ما أحببت النفس في كل دعوة صدعتك إلى الأمر القبيح المحرم بابا تنتلي نفس الأمارة نبيوسي وسيلي ẹgbà ojú ẹ ṣe kínní ń padà bọ̀ wá pè ọ́ lọ bí tó wà tó hù tún ìkànkọ́ bù sí ọ lọ́wọ́ yọ padà pè ọ́ lọ bẹ̀ tó gbogbo tó bá ti pè ọ́ sí náà ló ń ṣe yọ wà padà pè ọ́ lọ bí wọ́n ti kànkọ́ bù sí ọ lọ́wọ́. ومن المحرم للإنسان إنه تجي كتير تو فين يلاقي دم الإنسان ونكو دجيان له الجيان كتو أما يامي وقتل الإنسان أتكين يوقعين ها السفن وماله أما جولو كماتي owó yín ni ìyín lọ́wọ́ pọ̀ nísìn property lẹ́lùmí jókòó lé ní fi ń jólówó nísìn dúkìá wọn lẹ́lùmí jókòó lé ní bóyá àwọn náà wọ́n ń bọ̀ ẹni ò ní wá ń rárẹ̀ àwọn ọmọ ẹni ò ní wá ń rárẹ̀ àwọn ẹbí ẹni ò ní wá ń rárẹ̀ bó ló ṣe wájú ọlọ́run sàárè sì nílẹ̀ ọ̀kan yìí sàárè sì nílẹ̀ ọ̀kan yìí bó ló ṣe ń bẹ̀ afẹ́ ìwà sílámù
wà irduhu má ba ọmọlúwàbí ọmọnìkejì rẹ jẹ́ má tọwọ́ bọ inú ọmọlúwàbí ọmọnìkejì rẹ kó fà á ya má ṣe bẹ́ẹ̀ àní máa ba tiẹ̀ jẹ́ máa rẹ̀ ba orúkọ ẹ̀ jẹ́ gbogbo tó ṣe lọ́gbọ̀n ọdún yẹn máa ba jẹ́ njọ́ kan ṣoṣo wọ́n di bàṣẹ jẹ́nu sàárè nílò kan yìí dákun bàbá ti da pákó de àdánwò dé o lè kú lójijì báwọn dákun onúpìwọ̀dà dákun fàjà adnafsa já ẹ̀mí rẹ lógun o arabi ẹlẹ́ẹ̀kẹrin tó máa fi nu ẹ̀mí rẹ ìzà dọ́ọ̀kàtì bí kalẹ̀ hàlẹ̀ bí sèṣì bá fún pínpín mọ́ ìrì bẹ́ẹ̀ ń gbà mí ìṣesí ò fún pínpín ọ̀fẹ́ náwó náírà òsì ní rí ọ ní ọmọ ìyá mi mọ́ torí ẹ̀ lọ hùwàkúwà kó de ibi máa wáyé ń gbà ibi wáyé ń jọ mi mọ́ torí ẹ̀ lọ hùwàkúwà ọmọ ẹ̀ lọ jẹ gbogbo ẹ̀kọ́ ńrọ̀ lẹ́yìn jíjẹ bẹ́ẹ̀ ni àfẹ́wà Islam àfáàní tí wọ́n sọ fún ọ ni pé fala tayhas min rahmatillah gbogbo bọ́lọ̀ bá ti ní nǹkan orí fún ọ orí mọ̀já kàmú náà nu ọlọ́run mọ̀já kàmú náà nu ọlọ́run bí Nàìjíríà ti rí iná àjá kàmú náà. àwa ti gbà pé yóò da. àwa gbà pé yóò da. à ń bẹ nínú ẹni tí sọ pé ìdẹ̀kùn bọ̀. ìdẹ̀kùn bọ̀ ó burú fáwọn kan ju tiwa yìí lọ nígbà kan. ẹ lọ bẹ̀ nísìnyí. aleikum ahlal bayti. ẹ lọ bẹ̀ nísìnyí. inú àwọn ìlú tó ti pa àwọn làwọn máa ń lò lẹ́rú tí wọ́n bá wa ṣe bàtà wọ́n bá wa kó gbá wọ́n bá wa ṣe lébọ̀ Ghana jẹ kan èwo lẹ rí Nàìjíríà mọ́. bàtà ló so òun ìtúbọ èlú lẹ fún. wọ́n ti ṣèlú wọn dáadáa àwọn náà jìyà Ọlọ́run ńlá wa náà ń jẹ lọ́wọ́ yìí ṣàánú àwa náà Ọlọ́run ló dé Nàìjíríà Ọlọ́run ṣàánú wa àwọn tó kólé a lọ́wọ́ yìí dákun ìwọ nu àwọn nu bó ti ṣe wọn ó yé ọ wá ṣàánú wa Ọlọ́run tọ́ra mu eléyìí ò rí tiwa rò àmọ́ wọ Ọlọ́run tó gbé wọn bẹ̀ à ń pè ọ́. báwa fi wọ́n gún ọṣẹ tí ó da fún wa. báwa fi wọ́n gún ọṣẹ tí ó da. báwa fi wọ́n gún ọṣẹ tí ó da. pa wọ́n láró tó da. pa wọ́n láró tó da fún wa Ọlọ́run. dáadáa ṣe fún wa. kí wọ́n fi dáadáa ṣe fún wa Ọlọ́run àbẹ̀ òní o. wèrè ara wọn tí ẹ fi ń sàbúrò ló ń sàbà kó kú. àìnílà akáyà ara wọn tí wọ́n fi Nàìjíríà tó Ọlọ́run bá wa sọ dáadáa. àwa Nàìjíríà ló jòkó jẹ́. àìbẹ̀rù Ọlọ́run tí ń bẹ lára wọn Ọlọ́run dákun fi bẹ̀rù rẹ sí wọn lọ́kàn àìdáwọ̀ Ọlọ́run mọ̀ tí ń bẹ lára wọn tí wọ́n fi ń ṣe tó wù wọ́n wọ̀nyí tí yàá fi ń jọmọ Nàìjíríà tọmọ Nàìjíríà fi ń dààmú tọmọ Nàìjíríà fi ń lálà ṣe tí bìtínà fi bọ́ Nàìjíríà táwọn ọmọ pé kẹkẹ sí Ọlọ́run bá gbọdọ̀ àwọn pẹ̀nsẹ̀ní ẹ̀tún náà máa kówèé wa wọ́n wá ń kówèé kì. pẹ̀nsẹ̀ní àwọn ajógede ìwé láìsí fẹ́ńdọ̀ gbogbo kìíní ilẹ̀ sì ní lọ́dọ̀. ẹ sì ní lọ́dọ̀ ẹ ní lọ́dọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ jẹ́ kálukú ọgbà tí ó dùnmọ̀ tí ó débi iṣẹ́ tí ò ní fẹ́ kú mẹ́. tí ó débẹ̀ tí àfa kíni tó ń wá kí. n gbìyànjú kó lọ́wọ́ báyìí pé mo ti gbé owó oṣù tọ́wọ́ yàsọ̀ rẹ̀ sí tí wọ́n ní iye báyìí tọ́wọ́ ní. ó ti kó àwọn náà ní kọ̀ọ̀rán tẹ́ fẹ́ rà ní gbogbo owó oṣù téèyàn gbà wọ́n wá ní kọ̀ọ̀rán àpò rẹ̀ sí. ẹlẹ́nìkan fẹ́ ra kébẹ́ta wá wọ ọ̀la ó ní kébéjì náà nìyẹn mú wa ó ní kí ló dé ó ní àwọn kọ̀